ẹ wo Belfast lára UK náà ni tí gbogbo nǹkan dẹ̀ létò. Mo kí gbogbo ọmọ Yorùbá nation and ọmọ Yorùbá tó ń bẹ ní gbogbo United Kingdom àti European countries and Asia and around the world. Mo kí wa pé a kú bójú ọjọ́ ṣe rí, happy Sunday, àdẹ̀kú gbogbo ẹ̀, a kú kó bá dá, a kú bí ìran wa tí à ń jà fún pé kí nǹkan má bàjẹ́, kò dẹ̀ ní bàjẹ́ torí pé kò bàjẹ́ láyé tàwọn tàná, kò dẹ̀ ní bàjẹ́ láyé tọ̀dọ̀ tiwa. Gbogbo àwọn tó ń gbìyànjú pé gbogbo tá à ń ṣe pé kó lè níyànjú, kọ́lọ́n kó jọ nínú ọlẹ́ kó jẹ́ kó níyànjú ní kíákíá. Belfast náà ni a ṣì wà níbi tí àwọn ẹ̀gbọ́n wa, àwọn ọ̀nkú wa tí wọ́n ní kalẹ̀ sí bíbáyìí tó ní àwọn máa ṣe ayẹyẹ fún bàbá wa ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, torí pé Ìgbòho ó jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan tí ọ̀pọ̀lọpọ̀ tó nífẹ̀ẹ́ sí, ìfẹ́ tá dẹ̀ ní sí, kọ́lọ́n jẹ́ kí Ọlọ́run túbọ̀ jẹ́ kí ìfẹ́ náà kó má panú ẹ̀, torí àwọn kan wà wọ́n ń wo gbogbo ohun tí olóyè ń ṣe tí wọ́n dẹ̀ rí pé ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ká wá ṣe ọjọ́ ìbí fún, ìyẹn ni wọ́n fi ṣe lénìí ní Belfast. Mo kàn fẹ́ kẹ́yìn náà wo pé ṣé Belfast náà kí ni ìyàtọ̀ tó wà níbẹ̀ pẹ̀lú England? Kò sí ìyàtọ̀ kankan. Welfare àti máa tọ́jú aráàlú, happy Sunday, gbogbo ẹ̀yin tẹ́ tí ń darapọ̀ mọ́ wa, òun ni pé àwọn tó ń gbé ní bíbáyìí ní Belfast, gbogbo wọn náà ló ń sọ pé bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí, ṣé bá ṣe máa bá lọ lélẹ́yìí. Lóòótọ́ àwa kan ti yapa àti jápa, ọ̀yàn mélòó ló lè jápa? Ṣá lè kó 60 million Yorùbá people. Ẹ wo flag wọn bó ṣe ń fẹ́ lókè yẹn, gbogbo bíbáyìí èyí tí mo like níbẹ̀ ni pé wọ́n fi flag ṣeré, flag lọ left and right. So ọmọ Yorùbá ilé tó lọ, mo kí àwa Táíwò Kíkẹ́, àwọn ti láǹfààní àti kí olóyè Ìgbòho, àníṣojú bẹ́ẹ̀ lọ. Ìgbòho dẹ̀ ti bá wọn yanjú ọ̀rọ̀ wọn. Ìgbòho jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan débi pé problem solver ni bàbá yẹn, bàbá mẹ́tò. Nígbà tí mo wà nílé wọn ní 2021, mo máa ń béèrè pé ṣé ibi báyìí ni Citizen Advice Bureau, because kéèsì tó kan bàbá wa gbé wá síbẹ̀, oríṣiríṣi àwọn èèyàn dẹ̀ ló ń wá síbẹ̀ láti wá mú ẹjọ́ oríṣiríṣi wá, tí bàbá dẹ̀ máa bá wọn sọ̀rọ̀ pé ọmọ Yorùbá ni wá, kò jẹ́ ká máa bára wa jà. Ara tí bàbá dẹ̀ ń fẹ́ náà nìyẹn. Meta Hospital, ẹ̀rí náà rí signboard yẹn, Mata Hospital, nursing home wà níbí báyìí. Gbogbo tá à ń rí òun náà làwa náà ṣe ń sọ pé a fẹ́ kí ìlú wa rí báyìí, ilẹ̀ Yorùbá wa, tílẹ̀ Yorùbá bá rí báyìí, tí a lè govern ara wa, kí a lè tọ́jú ara wa. Ìjọ́ mélòó náà la fẹ́ lò nílé ayé? A kàn ń bẹ Ọlọ́run kó fún alẹ́mí gígùn ni àtàláfíà, kí system kò ṣiṣẹ́, kí intimidation kó má wà, because ẹni tó bá intimidate èèyàn tí ẹ̀dẹ̀ ń gba ẹ̀tọ́ èèyàn, kò ní system yẹn ò lè work. So a ti try Nigeria for 64 years, a dẹ̀ rí pé kò sí ọ̀nà àbáyọ kankan ju pé ká pín. Pípín ò dẹ̀ ń sọ pé à ń bá Ìgbò jà, à ń bá Hausa jà, a dẹ̀ bá ọmọ Yorùbá ò bára wọn jà. Lóòótọ́ a sì láwọn sisters wa, àwọn ẹ̀gbọ́n wa tó ń ṣe politics. ní tá à ń sọ fún wọn ni pé politics yẹn tá a bá délẹ̀ lérí tá a débi orílẹ̀-èdè tiwa à á ṣe politics náà níbẹ̀. Ṣe rí mọ́tò ọlọ́pàá ló ń lọ ní iwájú yẹn, àwọn ní olúkálùkù wọn ló ní ọlọ́pàá tiwọn. Lánàá ẹ̀yin tẹ́ bá wo program tá a ṣe mọ́jú èní, mo ń show pound sterling tiwọn níbí báyìí, mo ti gba mo swap 20 pounds, mo máa gba ti Scotland náà. But gbogbo ẹ̀ ẹ̀yin náà wo the enabling environment. Lóòótọ́ àwọn kan lè máa ní Nàìjíríà ṣì máa da, ó máa dé stage táwa náà ń sọ Koiki ẹ ṣe sùúrù díẹ̀. Gbogbo yẹn kò lè work. Mo ti ṣàlàyé fún àwọn tí wọ́n ń pariwo regional government, kò sí nǹkan kan tó ń jẹ́ regional government mọ́. I need regional government, I need the restructure, I need the sovereignty tiwa, ká gba sovereignty tiwa, ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Orílẹ̀-èdè yẹn òun ni à ń tọrọ. So kó tó di pé a máa mú ètò yẹn wá sílẹ̀, a máa wà live later
ní orí kan ni wa nígbà tí a bá máa mú gbogbo ètò wá pẹ̀lú bàbá wa olóyè ọmọ Adéyẹmọ. Mo kí ẹ̀gbọ́n mi náà dáadáa, àwọn ẹ̀gbọ́n tí wọ́n di àwọn lọ́ọ́ di Belfast mú, wọ́n kọ́lé àjọ Nàìjíríà láti pàdé last nígbà tó wá sọ́dọ̀ bàbá wa olóyè Ìgbòho ní sókà. Mo kí gbogbo wọn náà, mo kí gbogbo àwọn tí wọ́n ṣe ètò màmá bọ̀bọ̀ Yetunde's kitchen, àwọn olótú wà nínú àwọn elétò tá a fẹ́ kí. Mo rí yọ̀dà pé Godfather ọ̀nà wà ń bẹ̀, gbogbo náà la kí, gbogbo náà la máa kí pátápátá. So ẹ jẹ́ kí n set up, so tá a bá ti set up a máa mú gbogbo live broadcast yẹn wá. Koikimedia, bringing the world closer to your doorstep. Bye for now.